síwájú dáàdì àti mọ́mì. Mọ́ bẹ́ẹ̀ ni. Mọ́mì, ẹ bá mi ṣe ojú ìtòlú. Dáàdì ẹ̀yìn rẹ̀ tí. Ẹ bá mi ṣe ojú ìtòlú. Mọ́mì, ẹ mọ ṣẹ́ni máa ṣe fún mi. Ẹ tó bá lè gbàdúrà fún Tolú. Tolú, keep your hands into your purse, please. I need you to bring a substantial amount out of that purse and give Mommy, please. Mommy, ẹ kò wọ́n yẹn sọ́wọ́. Ẹ mọ tó wà fún. Kò tó o. Fún ìrìnàjò oṣù mẹ́sàn-án láti inú oyún títí níbi tó dé. Kò tó, ṣùgbọ́n ìgbà yẹn lórúkọ Jésù ó jẹ ọmọ mi kò lẹ́nu yín. Gbogbo ẹni tó bá ní pé ká ẹ fọwọ́ yín ṣàwátì ó máa fi ṣàwátì lórúkọ Jésù ní Jésù. Oyin aláwọ̀ ọgbọ́n lẹ́nu mi. Wọ́n bínú mo pè ọ́ lórúkọ orúkọ lápọ̀ Bàládé. Oyin aláwọ̀ ó ní jẹ̀kọ̀rọ̀ láyé tó wá. Ó ní fọwọ́ pọ̀mọ́ mi bí ẹbí iṣu. Mo ní òkè òkè lọ́lá rẹ̀ wọ̀n lọ. Ayé ò ní fi ọ̀pọ̀ àwọn ọmọ rẹ̀ lẹ́kún. Ayé ò ní fọwọ́ pa ọ́ lẹ́kún o. Ayé ò ní fi ọ̀pọ̀ ọmọ rẹ̀ lẹ́kún. Ayé ò ní fọwọ́ pa ọ́ lẹ́kún. Lọ́lá ilẹ̀ tí kò ṣe ọba. Ìyá mi dada, ẹ bá mi forí orí ẹ̀. I call those moments the sacred moments. Mọ́mì, ẹ bá mi pàṣẹ ọ̀rọ̀ sáyé tó. Ẹ bá mi gbàdúrà fún Tolú. Fún ìrìn àjò tó orí kò ní mẹ́kún dání. Kò ní mú ṣe dání. Daddy, the mom is in the house, please. Let us stretch out our hands towards Tolú lọ́pẹ́. Gbogbo àwọn tí wọ́n ń gbàdúrà ká ṣe ìkọrin fọ́mọ. Ẹ bá mi náwó sí Tolú lọ́pẹ́. Èyí tẹ́ ẹ ti ṣe òní bàjẹ́.